orúkọ yín lẹ́kùnrẹ́rẹ́ sà? Orúkọ tèmi ni Ìfáṣeun Àjíǹfá tí mo jẹ́ PRO àjọ babaláwo Ìyẹ̀wà Àwórì Ọ̀tà lápapọ̀ tí mo sì jẹ́ ojúbọ̀nà ìlú Ìlaro. Bàbá sà, wọ́n máa ń fi kíní kan dẹ́rù bà wá. Wọ́n ní tán bá pa ọba, àfi kan yọ nǹkan kan lára. Ṣé lóòótọ́ tiẹ̀ náà máa ń yọ nǹkan lára? Yín aláwo máa ń yọ nǹkan lára ọba tó bá bá kú. Kò rí bẹ́ẹ̀ o. Láti ìgbà ìwáṣẹ̀ ni wọ́n kì í ti ń yọ nǹkan kan lára ọba o. Láti ìgbà ìwáṣẹ̀ kò sí evidence wípé bóyá wọ́n yọ nǹkan kan lára ọba. Àwa aláwo ò dẹ̀ kí ń yọ nǹkan kan. Títí kan wípé tí àwa fún ara wa, tí ìkan nínú tó jẹ́ olórí wa tí ó bá kú àbí ó ṣóṣùn, tí ìkan nínú wọn tó jẹ́ olórí wa, tó jẹ́ olórí olúawo wa tí ó bá ṣóṣùn, gbogbo àwọn ọmọ ẹ̀, kódà kí àwọn ọmọ ẹ̀ má tọ ìlànà yẹn, gbogbo àwọn ọmọ ẹ̀ ló lẹ́tọ̀ọ́ láti rí bàbá wọn. A dẹ̀ ní ẹ̀tọ́ láti ṣe ètùtù ìdágbére fún irú olúawo bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ náà ni ìlànà yẹn náà wà nínú ẹ̀sìn ìlànà ti ọba. So bí ọba dẹ̀ ṣe wà yẹn, igbákejì òòṣà ni. Gbogbo àwọn irúnmọlẹ̀ tó wà nínú ìlú kọ̀ọ̀kan kò sí ìlú tí ọba wà tí ò sí òòṣà ńbẹ̀. Kò sí ìlú tí ọba wà tí ò sí òòṣà ńbẹ̀. Tí ọba yẹn bá wá lọ, kó tó di pé ọba yẹn jẹ, gbogbo ojú àwọn irúnmọlẹ̀ yìí ni ọba yìí máa dé. Ṣé irú ọba bẹ́ẹ̀ ó gbọ́dọ̀ lọ láàárín ìlú kí wọ́n má ṣe ètùtù fún, ètùtù ìdágbére fún. Tí wọ́n bá fẹ́ wá ṣe ètùtù yẹn, kì í ṣe wípé bóyá àwọn awo máa lé àwọn ọmọ ọba yìí sẹ́yìn. Àwọn ọmọ ọba yìí gbọ́dọ̀ wà ńbẹ̀ tán máa ṣe ètùtù yẹn fún wọn. For example, tí ọba bá wàjà nílẹ̀ wa, fún àpẹẹrẹ, tí ọba bá wàjà nílùú kan, dandan ni kí orò jáde níbẹ̀. Dandan ni kí orò jáde torí pé kì í ṣe èèyàn yẹpẹrẹ, odidi olórí ìlú ni. Dandan ni kí orò jáde láti fi lé ihun bí jìnnà kúrò nínú ìlú yẹn. Ara àwọn ètùtù tí à ń sọ yìí náà nìyẹn o. Ṣùgbọ́n nísìnyí, ó ti di wípé tí ọba bá ti ṣẹ, kí wọ́n má ṣe ètùtù mọ́, kí wọ́n má ṣe igbá mọ́. Báwo ni ìlú ṣe fẹ́ tòrò? Báwo ni ìlú ṣe fẹ́ ní ìlọsíwájú? Dandan ni kí wọ́n ṣe ètùtù fún ọba tí ó bá ti fi gbéṣẹ̀. Nítorí pé tí ọba míì bá fẹ́ jẹ, kó má bàa rí ìnira àti pàápàá fún ìlú yẹn. Ṣùgbọ́n nǹkan tó ń ba àwọn ọmọ ọba lẹ́rù ni pé wọ́n á ní ọkàn ẹ̀ lẹ́yìn awo máa ń yọ. Ẹ sì pín gbogbo oríkèéríkèé ara ẹ̀ sígun mẹ́rẹ̀ẹ̀rin ìlú. Ẹni tí ó bá ní evidence, kó mú tó bá ní àrídájú ẹ̀ wípé lóòótọ́ o, òun ti rí ọba kan tí ó wàjà rí, tí wọ́n wá síbẹ̀, tí wọ́n pín oríkèéríkèé ẹran ẹ̀ sórígun mẹ́rẹ̀ẹ̀rin, àbí tí wọ́n yọ ọkàn ẹ̀ sórígun mẹ́rẹ̀ẹ̀rin. Ayé ṣáà ti lajú dáadáa, ó ṣáà níye ọba tó ti gbéṣẹ̀. Nígbà tí wọ́n fẹ́ sin bàbá wa Aláàfin, ṣé wọ́n pín bàbá wa Aláàfin Ọ̀yọ́, ṣé wọ́n pín wọn sígun mẹ́rẹ̀ẹ̀rin? Kí lẹ̀yin awo máa wá yọ lára wọn? Awo kì í yọ nǹkan kan lára ọba àbí ìkan nínú àwọn awo. Awo kì í yọ nǹkan kan. Ó dàbí ẹni wípé wọ́n máa yọ nǹkan lára wọn ni, wọ́n máa ṣe igbá kan lára wọn ni. Ṣùgbọ́n wọ́n máa ń sọ pé nǹkan tẹ́ ẹ bá yọ, pàápàá ọkàn ọba tẹ́ ẹ bá yọ yẹn, lẹ fi ń ṣe bóyá bí àsèjẹ lẹ máa béèrè lọ́wọ́ ẹni tó ń jọba yẹn pé kí ló ń jẹ yìí o? Á lóun jọba. Ìyẹn náà sọ pé máa ń yọ lára ọba tó bá ṣẹ̀. Kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀. Tí ọba bá wọnú ìpèbí, tí ọba wà ní ìpèbí, oríṣiríṣi ètùtù ló máa lọ fún. Nítorí pé kì í ṣe èèyàn lásán ló fẹ́ gorí ìtẹ́.
wọn kàn lè dédé lọ mọ́ ẹnìkan pé kọ́kọ́ dédé gbé adé lé lórí àbí kọ́kọ́ dédé gbé ọ̀pá àṣẹ lọ lọ́wọ́ bóyá máa lọ jẹ́ kó máa kọ̀ńtrólù ìlú. Ṣùgbọ́n báwọn baba ńlá wa ṣe fi sílẹ̀ ni pé ìwọ ọba yòówù tí o bá fẹ́ jẹ ní sọ ìlú bòmí o nílẹ̀ adúláwọ̀ yìí o tó o bá fẹ́ jẹ o ní láti wọ̀ pèbí. Ọba tí o bá ti wọ̀ pèbí kò current. Ètùtù dẹ̀rẹ́ ni wọ́n máa ń ṣe fún wọn ní pèbí. Nírú yìí tí ẹ sọ yìí pé bóyá tó bá mú ọkàn wọn wípé ọkàn yẹn ni wọ́n máa ń mú tó máa sọ pé kí ló ń jẹ yìí o ọba ló ń jẹ ìlú ara o ọkàn ọba kò rí bẹ́ẹ̀ o. Kó tó di pé wọ́n ti òkú bọlẹ̀ kì í ṣe ni kí wọ́n pe àwọn ọmọ ọba yìí kí wọ́n wo bàbá wọn látòkè délẹ̀. Tí wọ́n bá la àyà ẹ̀ tí wọ́n bá la kankan ní ọkàn ẹ̀. Ṣùgbọ́n ó ní àwọn ìṣe bí àsèjẹ tí wọ́n máa ṣe fún ọba nípèbí. Tó bá ń jẹ àsèjẹ yìí ni wọ́n máa bí léèrè pé kí ló ń jẹ á lóun jẹ ọba. Kì í ṣe pé bóyá ọkàn ọba tó ṣẹ ló ń jẹ o. Ṣùgbọ́n lára àwọn nǹkan èlò lára àwọn nǹkan tí Ọlọ́run dá náà ni wọ́n fi ń ṣe àsèjẹ fún ọba. Tí wọ́n fi ń jẹ. Lára àwọn nǹkan t'Ọlọ́run dá la fi ń ṣe àsèjẹ fún wọn. Nígbà tá a bá já tọ̀tún tá a já tòsì gbogbo ẹ̀kọ́ la máa sọ lórí afẹ́fẹ́. Ṣùgbọ́n ohun tó dé èmi lójú ni wípé kò sí nǹkan wípé bóyá wọ́n mú ẹ̀yà ara ọba ní pé láti fi ṣàsèjẹ fún ọba tí ó fẹ́ jẹ àbí láti yọ nǹkan kan lára ọba. Kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀. Tẹ́ bá dé ọ̀dọ̀ àwọn ọba aládé wa tí wọ́n jókòó ti ìṣẹ̀ṣe gangan tí kì í ṣe pé ọba Jésù àbí ọba ànábì o. Ẹ máa bi wọ́n tó bá jẹ́ pé lóòótọ́ ìgbà tí wọ́n wà ní pèbí ṣé wọ́n jẹ ọkàn ni? Ṣé ọkàn ló jẹ? Ṣé wọ́n jẹ ẹ̀yà ara ni? Ṣé wọ́n jẹ nǹkan kan tí wọ́n ń pè ní kò sí bí èèyàn ṣe máa jẹ nǹkan tó bá lòdì sí ara ènìyàn tí ò ní mọ̀ lẹ́nu. Kò sí bí ó ṣe máa ṣe tó ní mọ̀. Ẹ bi wọ́n, ẹ dé ọ̀dọ̀ àwọn bàbá wa Ọ̀jájá ti Ilé Ifẹ̀, àrólé Odùduwà. Ẹ dé ọ̀dọ̀ wọn kẹ́ ẹ béèrè tó bá jẹ́ pé nígbà tó wà ní pèbí wọ́n jẹ ọkàn. Ẹ dé ọ̀dọ̀ bàbá wa Olúùlarò, Paramount Ruler ayé wa. Ǹjẹ́ wọ́n jẹ ọkàn nígbà tó wà ní pèbí? Ẹ dé àwọn bàbá wa ọ̀dọ́ ní Àwùjalẹ̀ níjẹ̀bú. Tó bá fẹ́ sí Olódùmarè nìkan ni ó kù tó bá jẹ́ pé bẹ́ẹ̀ ni wọ́n ṣe rí. Ìlànà yóò rí bẹ́ẹ̀. Ẹ lọ Sáké Lẹ́gbàá tó bá yẹ pé lóòótọ́ wọ́n jẹ ọkàn nígbà tó wà ní pèbí. Èèyàn ṣáà máa dákàn èèyàn yàtọ̀ sí ẹ̀kan ẹran mọ̀. Irú nǹkan bẹ́ẹ̀ ò sí ní ìlànà ìṣẹ̀ṣe. Àwọn bàbá wa ò fi lé wa lọ́wọ́. Kò sí ọba ó níye ọba tó ti jẹ lójú tiwa tí ò dẹ̀ sí nǹkan tó jẹ́ pé wọ́n jẹ ọkàn níbẹ̀ àbí wọ́n fi ẹ̀yà ara fi inú nǹkan fún wọn. Fún ìdí èyí, ìdí tí a fi ń sọ gbogbo eléyìí òun ni wípé àwọn ọba aládé wa tí wọ́n dìde tí wọ́n sọ wípé wọ́n fẹ́ máa fi Christianity sí wọn tí wọ́n bá gbéṣẹ̀. Wọ́n fẹ́ máa fi Mùsùlùmí sí wọn tó bá gbéṣẹ̀. Ọba tó bá jẹ́ Mùsùlùmí tó bá jẹ́ Christianity wọ́n sọ pé Christianity kò má wá síbi ìsìnkú ẹ̀ àbí nǹkan kan. Ṣùgbọ́n nǹkan tí àwọn oníṣẹ̀ṣe ń sọ ni wípé gbogbo nígbà tí ó fẹ́ jẹ ọba gbogbo ojúbọ ìlú tí wọ́n ṣe ètùtù tí wọ́n ti mú nígbà tó fẹ́ ṣe ètùtù tí wọ́n mú dé nígbà tí ó bá lọ tán tó bá gbéṣẹ̀ tán wọ́n gbọ́dọ̀ ṣe ètùtù yẹn fún padà. Wọ́n gbọ́dọ̀ ṣe gbogbo ètùtù yẹn fún padà láti fi jẹ́ kí ìlú yẹn kó tùbà kó túṣẹ.
ipe ẹ fẹ́ wá yọ ọwọ́ kílàńkó àwọn oníṣẹ̀ṣe kúrò nínú ètò ọba kò wọ́ o. lórúkọ yín lẹ́ẹ̀kan sí. Orúkọ tèmi ni Ìfàṣeun Àjíyìnfá Ojúbọ̀nà ìlú Ìlaró tí a rò àjọ babaláwo yìí wà wòlíì lápapọ̀. Kí ni fóònù nọ́mbà yín bóyá tẹ́lòmíì bá ti fẹ́ béèrè ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ tẹ̀sán? Tí wọ́n bá fẹ́ béèrè ọ̀rọ̀ lórí ẹ̀, àyè wà 080 67 16 2893. lẹ́ẹ̀kan sí. 080 67 16 2893.